ọmọ mákàrè ọkú ọdún ọjù bẹ́ẹ̀ lọ ọkú ọdún ọsìn pàṣẹ. lónìí ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 ní òṣèré orí ìtàgé ilẹ̀ wa Ibrahim Yekini tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Ìtẹ̀lẹ́dì Icon ló ń ṣe ọjọ́ ìbí rẹ̀ ṣùgbọ́n kí làwọn èèyàn nǹkan àgbà ìyanu ilé tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí Ibrahim tẹ̀lẹ̀ bó ṣe ń sọjọ́ ìbí rẹ̀ mò ń bọ̀ náà. ẹ̀jẹ̀ ìrìnrẹ̀ ọlọ́run ẹ̀jẹ̀ ìrìnrẹ̀ ẹ̀rọ wọ̀ ọmọ ìjọba àdọ́dọ́wọ̀ èké mo jẹ́rọ kọ́dìkì. ń pè àwọn fọ́nrán kan fún yín eléyìí tó jẹ́ pé ẹ̀yin gan yóò yà yín lẹ́nu pé ẹni ó bá ṣe rere dandan ni kó ríre gbà. màá kọ́kọ́ ń bá òṣèré orí ìtàgé náà à ń bá a dúpẹ́ à ń bá a yọ̀ yín Ibrahim tẹ̀lẹ̀ pé kò sí lára àwọn tó ti bá ọdún 2025 lọ tó tún wá wà lókè èèpẹ̀ tó tún ṣe ọjọ́ ìbí mìíràn àwọn ọmọlẹ́yìn rẹ̀ lè tó ti kọ́ níṣẹ́ wọ́n ṣe ohun ribiribi fún lónìí tó sọjọ́ ìbí rẹ̀ gbogbo àwọn fídíò kan yín play fún yín tẹ́yìn náà ó fi bá Ibrahim tẹ́ fi bá yọ̀ òun gan omi ẹkún gbọ̀n pé èmi ló ṣe yìí fún Ọlọ́run. ẹ wo ẹ kọ́kọ́ wo fọ́nrán ilé yìí ná mo tún ń padà bọ̀. Happy birthday to you. Báwo bá sọ́dọ̀ padà délẹ̀ gbèrègèdè Ìtẹ̀lẹ́dì Icon bàbá dàbí ilé o ìwádìí làlájò kórí ó jẹ́ ọ̀nà tọmọtọmọ Ìtẹ̀lẹ́dì Icon kí n ké sáré ti dáyé kọ́lé oṣù ta ló sọ pé kò pọ̀ òun ó pọ̀ rẹ́kẹ̀ẹ́ ọmọ bákàrẹ̀ ọkú ọdún o àyíndé o Ìtẹ̀lẹ́dì Icon kí n ké sáré ti dáyé o ọmọ bákàrẹ̀ ọkú ọdún ọjù bẹ́ẹ̀ lọ ọkú ọdún ọsìn pàṣẹ. gbogbo àná la mọ̀ yìí pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn àgbà òṣèré ní Nollywood Yorùbá Ìtẹ̀lẹ́dì Icon kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn àwọn ọmọ tó ti kọ́ nídìí iṣẹ́ tíátà gan gẹ́gẹ́ bí òun náà ṣe sọ eyín nínú interview rẹ̀ ó ní tóun bá ní kó wọ́n kà ní méní méjì mẹ́ta àwọn ọmọ tóun ti kọ́ eyín nídìí iṣẹ́ tíátà ó ti ń wọ bíi 300 and something gbogbo wọn ni wọ́n pawọ́pọ̀ ni wọ́n ṣe nǹkan ìyanu fún un gẹ́gẹ́ bó ṣe ń sọjọ́ ọ̀bí ẹni tó wá jẹ́ igi lẹ́yìn ọgbà rẹ̀ eyín kẹ̀mítì tó jọ wípé ó ní ẹni alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ kọ́ níṣẹ́ tíátà àwọn ọmọ tó náà tún ti kọ́ àwọn ọmọ náà tún dáwó jọ wọ́n tún ra oríṣiríṣi ẹ̀bùn oríṣiríṣi nǹkan tó jẹ́ pé tí èèyàn bá gbé fún yàn inú rẹ̀ ó máa dùn gbogbo ẹ̀ ni wọ́n rà tí wọ́n lọ gbé fún Tẹ̀lẹ̀ ẹ̀yin náà dẹ́ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré orí ìtàgé tó jẹ́ pé owó tí wọ́n pa lọ́dún 2025 ilé tó ti tẹnu gbogbo tá a ṣẹ̀ṣẹ̀ lò tán yìí Ìtẹ̀lẹ́dì Icon kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn pẹ̀lú eré kọ́lí oṣó tọ́lọ́ fi jíǹkì rẹ̀ yẹ́ play fídíò gbogbo báwọn ọmọ náà bí wọ́n ṣe surprise pàrárá tí wọ́n ṣe fún un tó jẹ́ pé wọ́n lọ sí ilé rẹ̀ wọ́n kó gbogbo ẹ̀bùn pátá eléyìí tí wọ́n rà wọ́n lọ fi surprise ẹ̀. èyàn ò nínú ilé rẹ̀ gangan ẹ wò kéèyàn ó máa ṣe dáadáa oore ló pè ìkà ò pè tó bá jẹ́ pé Ìtẹ̀lẹ́dì Icon kò bá jẹ́ ọ̀gá rere sáwọn ọmọlẹ́yìn rẹ̀ bó o ló ṣe fẹ́ rí irú ẹ̀bùn báyìí bó o ló ṣe fẹ́ rí gbà èyàn ló ní ọjọ́ ìbí rẹ̀ ẹ wò ẹ tún sáré wo fọ́nrán ilé yìí náà mo tún ń padà bọ̀. Stand for
us like a true godfather and a real boss. You believed in us. When we needed support, you were there. Your care was giving us confidence, strength, and hope. We pray that God reward you for every sacrifice, every help, and every genuine that concerns you have shown us. May your days be long, sir. Your success be long. Your kindness will show to you 1,000 times. Happy birthday to you, Daddy. I truly appreciate this. So for it, the God is for me, innit? I love you all. God bless you. ẹ wò ká mọ̀ pọ̀ lọ́rọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kágbọ̀n òní ọjọ́ bíi ìtẹ̀lẹ̀dẹ̀ icon tó pé ọmọ 46 years lókè èèpẹ̀ òní yẹ ìtẹ̀lẹ̀ ẹ̀yìn náà dẹ́mọ̀ yìí pé ṣáájú ọjọ́ òní ló ti ra mọ́tò ayọ́kẹ́lẹ́ méjì tó ní pé òun gangan òun fi jíǹkì ara òun pé ẹni bá ṣiṣẹ́ dédé ó yẹ kóun náà lásìkò gbádùn ó fi jíǹkì ara rẹ̀ pé ọjọ́ bí òun nítorí ẹ̀ lòun fi ra mọ́tò náà àwọn ọmọlẹ́yìn rẹ̀ gan-an àwọn náà tún wá gbé oríṣiríṣi ẹ̀bùn ńláńlá kàbìtìkàbìtì bíi tẹlifíṣàn bíi èèyàn ẹ̀rọ amómitutù freezer oríṣiríṣi ẹ̀bùn tá a lè sọ gbogbo ẹ̀ ní ẹ lọ gbé ká mọ́lẹ̀ ẹ wò ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wò níjọ ẹ bá tẹ subscribe button èyàn sórí YouTube channel wa yìí ẹ ti mọ̀ bá a ṣe máa ń ṣe bó bá ṣe ń lọ náà la ṣe máa ń fún yín jẹ èyàn níkànnì ayélujára ẹ wá lọ sí comment section ká bá ìtẹ̀lẹ̀dẹ̀ icon ká bá a dúpẹ́ káwa náà gẹ́gẹ́ bí olólùfẹ́ rẹ̀ tá a jẹ́ ká tẹ happy birthday fún ìtẹ̀lẹ̀dẹ̀ icon torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti bá ọdún 2025 ló ti bá lọ àwa wá dúpẹ́ pé Ọlọ́run kà wá yọ pé a tún wà ní òkè èèpẹ̀ bákan náà a tún bá ìtẹ̀lẹ̀dẹ̀ icon tó jẹ́ pé òun náà ni à ń bá ṣe ayẹyẹ ọjọ́ ìbí a bá dúpẹ́ òun náà ó tún wà lókè èèpẹ̀ pé kò tí ì sí lábẹ́ èèpẹ̀ kí wọ́n máa sọ yìí pé òní ni ò bá sì jẹ́ ọjọ́ ìbí ọ̀gá wa ṣẹ̀mọ̀ kó àwọn ọmọ ẹsẹ̀ rẹ̀ ó mọ̀ ní ó mà ṣe o òní ni ò bá jẹ́ ọjọ́ ìbí ọ̀gá wa ṣùgbọ́n Ọlọ́run ò sọ pé wọ́n máa sọ yìí pé ó mà ṣe ó wá bá láyé ó bá láàyè ó tún wá bá lálàáfíà torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni ó jẹ́ pé ìtẹ̀lẹ̀dẹ̀ icon òun gan ti ṣàìsàn ṣùgbọ́n kí ni o Ọlọ́run yọ kúrò nínú ewu làálàá ó yọ kúrò nínú ewu ìjàmbá mọ́tò ó tún wá gbé lékè ọ̀tá èèyàn lọ́dún 2025 ó tún wá fi gbogbo ẹ̀ ó tún wá dé ládé fún ọwọ́ apawó ribiribi lórí eré orí ìtàgé ilé tó ń gangan tó yà fúnra rẹ̀ tó pè ní Kọ́lé Oṣó apá kìíní apá kejì apá kẹta títí tó fi dé apá kẹsàn-án tó jẹ́ pé ó tún wá ní apá kẹwàá náà tún bọ̀ ẹ lọ sí comment section ẹ tẹ happy birthday fún tẹ̀lẹ̀ ká bá a dúpẹ́ ká bá a yòyìn olólùfẹ́ wa ẹ share fídíò náà kẹ́ subscribe ẹ wò á tún máa rí yín náà.